Since 61 plates, 200 on the set of Gapa. Take one! Yeah! I know. I'm giving Akara 40. Ah! Hey! It's a picture of Fela, the person of Yeah. I am on your child. Very good. Bisola. Madam. Talk about please no. Action. Bisola, thank you. Yeah, I'm on the set with AY. Atupade mbi. Opo, Brother Jacob. We are filming. This is the director. Director tó ṣe ra mọ́tò owó pọ̀. Bill wọn. This is the producer. What's the title? Adon. Okay, who's the t-shirt? I'm on the set of Adon with my director. Kini mo ṣe lórí set now? Detective, yeah. I'm here. Love you. So, go, roll it. On that check, one straight. Mo dúró síbi ibẹ̀ yẹn. Ọ̀gá, ẹ wo, nígbà tí mo dé, mo kọ́kọ́ rìn bí ilé, mo gbé kìíní ẹja bí ilé, ẹja tí mo gbé wá lé lé kìíní ẹja àrùn ni, mo wá ṣe bí ilé, mo tún ṣe bí ilé, nígbà tí mo tún wá ṣe bí ilé, mo wá ní ọ̀gá mi mo ní irú orun wo ni ẹ̀sùn yìí, mo ní irú style wo ni mo dáhùn, mo tún wá ṣe bí ilé bí ìdàpẹ́ àkàn, mi ò fọwọ́kọ̀ wọn o, mo wá tẹ̀, nígbà tí mo wá lọ bí ilé, ni mo wá rí tako, onípako kini kọ́bọ̀dù ọbẹ̀ ilé ìtàkùn yọ àwọn kọ́bẹ̀ yẹn ni mo jẹ́ wá ẹ̀wọ̀ pákó yẹn ẹ̀wọ̀ pákó kini kọ́bọ̀dù ọbẹ̀ wa mi ò fọwọ́ kọ́ wọn Jésù náà gbọ́ ẹ̀wọ̀ omi ní òkú gbọ́ mi ní òkú. nígbà tí ẹ gbé pákó ilé yìí tẹ̀ ti ṣe bí ilé ìtàn ẹ wá fọ́n. ọ̀gá láìsí ai mi kí wọ́n fọ́ kiri mọ́ wọn lórí lóòótọ́ ọdẹ agbẹ́bẹ̀tì tiẹ̀ láàárọ̀. It's fine. Kí lorúkọ yín yẹn náà? Àwọn tèmi wá ní ìlú Ẹ̀sòjé. Ẹ̀sòjé? Kéèyàn. Ok, ẹ ṣe nǹkan tẹ̀tẹ̀ ṣe ẹran pé ọlọ́pàá yẹn náà dá. But nǹkan tí wàá máa ṣẹlẹ̀ ń sìn ni pé ẹ máa láti tẹ̀lé wa lọ sí station. Ẹ kó rí bẹ́ẹ̀, mo bẹ̀ yín, ṣé rí mo bẹ̀ yín, ẹ wojú mi dáadáa, mo sì wà ní sick. Náà ara mi ẹ bá yẹ kí n máa ọ̀gá ọlọ́pàá, ṣé mo fẹ́ fi ẹ wò lẹ́tí rí mi. Ọmọ tí bọ́ọ̀gá yín sẹ́yìn 17 years lè ní náà nínú àwọn nígbà tí àbúrò wọn lájẹ́ ìlú lọ́sọ̀ hospital mo fẹ́ wọ́n àfi lóògùn mọ́lẹ̀ bẹ̀yìn ẹjọ́ bẹ́ẹ̀ kì í tẹ̀lé yín ní tí mo bá yín sọ yẹn ẹ kàn lọ sínú ìwé mímọ́ Psalm 23 ó ní pé òun gbọ́dọ̀ pànìyàn mi ò pànìyàn òun gbọ́dọ̀ jalè mi ò jalè òun gbọ́dọ̀ tún kòkòrò sí nǹkan kọ́mọ́lá kejì ẹ mi ò tún kòkòrò kọ́mọ́ ìlú nìkan ni mo ní. Mr. Ẹ̀sòjé. Ọ̀gá ọlọ́pàá. Ẹ ṣe ràn wá lọ́wọ́ kalẹ̀ ọ̀rọ̀ yìí lọ́wọ́. Mi ò ní ìrànlọ́ mo bẹ́ẹ̀ sí fún yín. Àwọn tó wà lẹ́yìn ọ̀rọ̀ yìí simple ẹ kò jẹ́wọ́ wípé accidentally ẹ pa wọ́n àádẹ́kọ̀ọ́ yìí láṣìírí mélòó rẹ̀ láti ṣe ẹ ló fún òun. Ògùn ọ̀rùn bá sí Jésù gbé pàtó.
cut. Ẹ má kó mẹ́ máa pè yín, ẹ má kó mẹ́ máa pè yín, kó mẹ́ ẹdúró máa kó ní níjì, ẹdúró. No, action! Ọ̀gá ọlọ́pàá, ẹ̀túndé àwọn ṣòkò padà ọlọ́jọ́, ẹ̀túndé àìrọ́ tó bá ti dùn tó bá ń sọ̀rọ̀ ó kí ẹjọ́ bá pè yájà ní. Ẹ ṣàánú mi ò pààyàn rí, ẹjọ́. Olè ẹ̀kọ́ kàrámọ̀ kìíní ni. Ẹ̀fẹ́ sọ pé ó happen accidentally àbí? Irọ́ kò sí wàhálà ẹ̀kọ́ dé police station ẹ̀yìn dẹ̀ kọ statement bó ṣe jẹ́ ẹ̀dẹ̀ máa bọ̀ lé wọ́ọ́rọ́wọ́ ló bá tán. Wọ́n ṣe gbé Abíọ́lá náà pẹ̀lú wọn. Bí wọ́n ṣe lọ wọ́n kàn ní kọ́nà wọ́n lẹ́wọ́n lẹ́rù. Officer, check on whatever she is saying. Yeah, I want to tell you about the station. Yeah, get a range, the cops in Shimano Cemetery. You understand? Hey, move. Will you move? Thank you, that's all.